Olórí, ó wù mí kí n lọ sí ìdílé Kasali. Are you ready? Mo ní mo ti lè rí owó ṣe mo fẹ́ change dollar sí náírà. Ẹ fẹ́ ṣe billion ẹ rí sẹ́. Wọ́n ti pẹ́lẹ́ ra pàṣáyé o. Ẹ mọ ní ẹ kò. Àgbàbọ́là. Màá wá ṣe báyìí. Ṣọ́sọ́wọ́ ẹ̀mí wa ni. Order from above. Àwọn ò pé kàmú Mr. William. Ìjọ gan lówó tó ló fẹ́ dé òtò dé mi. Ọmọdé yìí bá gbọ́gbọ́n kúkú, èmi ká gbọ́gbọ́n sísìn. Sìkìsìkì máa mi wó dé. Kí ló dé tí ẹ fẹ́ ya Abáramọ̀rẹ̀ jẹ? Padà! Ọ̀tá lóyìn kan pápá yóò ká pa, bẹ́ẹ̀ lọ̀tá lóyìn kó sí apá yóò kó sè, wọ́n ti lòyìn ká kàkà ọ̀sẹ̀ bínú kó sí. Ó ní kinní kan wó ni wọ́n. Ẹ dì í dáadáa. Mo dé rú Mr. William. Mo dé ń kọ́nẹ̀tì látàrí. Mo ò ṣílẹ̀kùn. Wọ́n wà bẹ́ẹ̀. Kò sí bí àjò ṣe fẹ́ dùn tó nílé ò ní padà lọ sílé ẹ̀.